ìjà burúkú ọlọ́jọ́ pípẹ́ tí wọ́n ló wà láàrin gbajúgbajà olórin Islam ní Alhaji Ahmad Aláwìyé ẹni tó pè yàn mọ̀ sí Alálùbáríkà àti gbajúgbajà àgbà mákẹ́tà àwọn olórin ní Alhaji Abdulwaheed Oyèdìran ẹni tó pè yàn mọ̀ sí Mosebọ́látán ó mà ti parí ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ìyún ọjọ́ kẹtàlá oṣù kọkànlá the 13th of November 2024 ìnìjà ọ̀hún sì parí ní agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ni kò mọ̀ wípé àárín Ahmad Aláwìyé àti Alhaji Mosebọ́látán kò gún régé ṣùgbọ́n tó jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti ọdún díẹ̀ sẹ́yìn ìnà àwọn méjèèjì inú wọn kò ti gba tira wọn tí wọn kì í fẹ́ ríra wọn sójú tó sì jẹ́ pé àjọṣepọ̀ kankan kò sí láàrin àwọn méjèèjì ṣùgbọ́n níbi ayẹyẹ ọjọ́ bíi bàbá àwọn onífújì lásìkò yìí ìyún Alhaji Abdulrasaq Kọ́láwọlé Ìlọ̀rí ẹni tó pé èèyàn mọ̀ sí Kollington tàbí King Kwara èyí tó wáyé nínú gbọ̀ngàn ayẹyẹ Èkó Club tó wà lágbègbè Bọ̀dé Thomas ìyún ní Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó ìní Ahmad Aláwìyé àti Alhaji Mosebọ́látán ni wọ́n mà ti parí ìjà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó wà níbi ayẹyẹ náà ó ṣàkíyèsí wípé àwọn méjèèjì wọn kò fẹ́ ṣe dáadáa sí àwọn kó tó di pé àwọn ọ̀tọ̀kùlú èèyàn tí wọ́n wá síbi ayẹyẹ ọjọ́ bíi Alhaji Kollington àti ìfilọ́lẹ̀ rẹ́kọ́ọ̀dù tó ṣe tó pè ní àánú ńlá kó tó di pé wọ́n dá sí i tí wọ́n jẹ́ kan di mímọ̀ pé ahọ́n àti eyín gan máa ń bára wọn jà kò sì sí ẹni tí ó wà ńbẹ̀ tí wọn yóò fi parí ẹ̀ nítorí pé kò sí bí ẹ̀dá ṣe lè wà tí wọn nílò máa ṣẹ́ra wọn èyí ló jẹ́ kan pé Alhaji Ahmad Aláwìyé àti Alhaji Mosebọ́látán pọ̀ tí wọ́n sì bá wọn parí ìjà tẹlifíṣàn Yorùbá rí pé àwọn méjèèjì kì í ṣe wọ́n parí ìjà nìkan wọ́n tún di ìmọ̀ ara wọn tó sì fi hàn gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ wípé kò sógun mọ́ o kò sọ́tẹ̀ mọ́ àti wípé Ọlọ́run ti bá wọn bọ́ gbogbo èṣù tó fẹ́ da àárín àwọn rú jẹ́. ní báyìí Alhaji Ahmad Aláwìyé èèyàn gbajúgbajà olórin ẹ̀sìn Islam àti Alhaji Abdulwaheed Mosebọ́látán gbajúgbajà mákẹ́tà wọ́n ti parí ìjà wọn báyìí o tó sì jẹ́ pé ń bí ayẹyẹ ọjọ́ bíi Alhaji Kollington Àyìnlá àti ìfilọ́lẹ̀ rẹ́kọ́ọ̀dù tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe ní agbègbè Sùúrùlérè lẹ́kọ̀ọ́ ni wọ́n ti parí ìjà ọ̀hún.